Lárúbáwá ló wà nílẹ̀ Yorùbá náà. Àwọn bàbá wa ronú àwọn tí wọ́n pè ní òrìṣà láàrin wọn wọ́n fi sọ apá kan oṣù wọn bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n pè lórìṣà nínú ìtìróòmù náà wọ́n fi sọ oṣù tiwọn náà. Àmọ́ sùtúlẹ̀ Yorùbá 30 ní gbogbo ẹ̀ 30 kò sí ètò dé ńbẹ̀. Nínú oṣù ti Gregorian calendar 30 ńbẹ̀ 31 ńbẹ̀ 29 ńbẹ̀. Nínú ti Lárúbáwá ọ̀kan jẹ́ 29 ọ̀kan jẹ́ 30 yóò tún jẹ́ 29 yóò jẹ́ 30. Ní tilẹ̀ Yorùbá 30 ní gbogbo ẹ̀ ó ń lóṣù Ṣẹrẹ Èrèlé Ẹrẹ́nà Igbe Èbìbí Òkúdù Agẹmọ Ògún Ọ̀wáwà Wàràbẹ́lú Ọ̀pẹ. Méjìlá làwọn bàbá wa náà torí wọ́n pé àwọn náà fọ́ọ̀mù oṣù fúnra ara wọn nílẹ̀ Yorùbá kóyìnbó tó dé ni wọ́n ti ń lò kì í ṣègbà tóyìnbó dé ni wọ́n tó lò. Àṣà òyìnbó ló dé ló gbà kúrò lọ́wọ́ Yorùbá. Ìran Yorùbá kí ló sọ wá dẹ̀rù ẹ̀yìn? Ìran Yorùbá kí ló sọ wá dọ̀tá ara wa? Ìran Yorùbá ẹ jẹ́ á ronú bí ọdún kan bá parí báyìí. Ọdún tí ń control ayé lónìí òun lóṣù Gregorian calendar. Kódà bọ́jẹ̀tì ilẹ̀ Saudi Arabia oṣù January February ni ẹ gbélé lórí báyìí láti bí ọdún 5 àbí 10 sẹ́yìn. Wọ́n lò oṣù ojú ọ̀run fún bọ́jẹ̀tì ìlú, wọ́n lò oṣù ojú ọ̀run fún ẹ̀sìn, wọ́n lò January February láti fi control ètò ìjọba ìlú. Nígbà tá a bá wá lè sọ pé àwọn ìjọba Saudi ọ̀wọ̀ náà nítorí pé wọ́n lò January February wọ́n fi ń ṣètò ìjọba, kí ló dé tá wá fẹ́ sọ páwà làwọ̀ wọ̀ náà? Saudi ló yọ kọ́kọ́ wọ̀ náà kó tó kà wá. Lórí ọ̀rọ̀ January February ó yẹ Saudi ó kọ́kọ́ wọ̀ náà kẹ́ tó sọ páwà náà àwa wọ̀ náà bíbá nítorí pa lo January February, nítorí pa kíyàn kí Christmas ló ti wá sọ wá dẹni náà, nítorí pa kíyàn pé Happy New Year ló ti wá sọ wá dẹni náà. Gbogbo ẹni tó wá ágìw yìí ẹ̀yin náà lóṣù míì tẹ́ lò ju January February lọ. Ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ilẹ̀ lè lo oṣù ojú ọ̀run fún tí ó mu. Majority yín mọ ọjọ́ birthday yín nínú oṣù Ìjìrì tòní àárọ̀ yẹ ẹ lè mọ̀. Ẹ lè kọ lẹ́tà sí yàn nínú ọ̀rọ̀ ìlú àfẹnitẹ́ bá jọjá àfa àlòkù ní ọgbọ̀yé kí ló dé tá a fẹ́ sọ wá dọ̀tá ara wa bọ́dún kan bá fẹ́ parí báyìí. Àwọn àràn kọ̀ọ̀kan nínú ayé orílẹ̀-èdè kọ̀ọ̀kan nínú ayé wọ́n á bẹ̀rẹ̀ planning ọdún kan la fẹ́ parí kí ló kàn nínú ọ̀rọ̀ wa kí la fẹ́ fi kún ibo láti fail lórí ètò ìjọba tá a ṣe lọ ibo ló kù tó yẹ ká fi kún lórí ètò ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí plan ẹ̀ bí ṣe rí gbogbo ayé nù. Ìran Yorùbá nìkan ni ò ní tiẹ̀, ìran Haúsá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn wọ́n ti plan kí la fẹ́ ṣe ní 2025 2026 2027 wọ́n ti plan ẹ̀ lẹ́ o. Ìran Ìgbò plan tiwọn, ìran Yorùbá ló wà lójú kan. Bá a tiẹ̀ fẹ́ plan ẹ̀ ìjà tá a fẹ̀sìn dálẹ̀ yìí gan ò lè járe dúráyè kankan. A kàn sọ́ra wa dọ̀tá ara wa àní ìkan pa wá ọ̀pọ̀ wọn máa lé. Wọ́n máa lé àwọn pa wá ọ̀pọ̀ wọn máa jiyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ wàhálà. Àfàníyà aládàlẹ̀ ayé falitẹni a ó ṣe fi akùnmù. Iná ṣe fi ìyá ìdá lámúyò ní àmàmúrò. Iná ṣe fi ìyá ìdá lámúyò ní àmàmúrò. Ẹ̀yin tẹ́ ń dá wàhálà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Mo pẹ̀yìn ará àdúgbò, mo pẹ̀yìn ará àjọ tí ń dá wàhálà sílẹ̀. Ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ tí wọ́n gọ̀ tí wọ́n fẹ́ lọ́wọ́ ra tí wọ́n bẹ láàrin. Ẹ lọ kìlọ̀ fáwọn òmùgọ̀, àwọn arìndìn, àwọn mùgáfàn tí wọ́n ń bẹ láàrin yìí. Ẹ lọ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yìí dáadáa. Iná ṣe fi àyíṣà lámúyò ní àmàmúrò. Iná ṣe fi àyíṣà lámúyò ní àmàmúrò. Tẹ́ ẹ bá kìlọ̀ fáwọn arìndìn
tí ń gbójú jáde lórí íńtánẹ́ẹ̀tì yìí ayé ó sọ pé bẹ́ẹ̀ ṣe ṣe nù. Ayé ó sọ pé ọ̀dọ̀ yín lòmùgọ̀ pin sí. Gbogbo ayé move lórí ààrẹ. Ẹ dákun ṣé ayé tí wọ́n ń gbé Saudi Arabia náà làwọn náà sì ń gbé Nàìjíríà yìí. Ṣé Islam tí wọ́n ṣe Saudi Arabia làwọn náà ṣe Nàìjíríà yìí sá. Islam fẹ́ Islam àkóyàn mọ́ra ní ti Saudi Arabia. Bó bá ti jẹ́ mùsùlùmí kódà kó má jẹ́ mùsùlùmí tó bá parọ́ tásìrí ọba ti tú o free láti wọ Mẹ́kà láti wọ Medina láti wá sin lọ. Bí an mú ẹ gan ní tí wọ́n bi ọ́ léèrè ní pé kó ka Fatiha kó pèrun kó ka sura tó kà lé Fatiha tó bá ń kírun kó sì ṣe kalimatu shahada kí wọ́n gbọ́ tó bá ti ṣe yẹn wọ́n ti gbàgbọ́ pé mùsùlùmí ni ọ́. Àmọ́ àwọn tọ̀dọ̀ wa ń bì bí an bá rí ọ mọ́sálásí tó ń kírun wọ́n tún pè ọ́n kèfèrí. Wọ́n tún kódà ilẹ̀kùn náà àwọn ni wọ́n ṣí sílẹ̀. Ẹ wo plan tí Saudi Arabia ní fún 2025. Ẹ lọ wò dáadáa nínú gbogbo bí tí wọ́n kọ sí. Saudi Arabia plan fún 2025. Ilẹ̀ Yorùbá ò ní plan. Ìjọba wa ka budget bẹ̀tí ilẹ̀ Yorùbá ò dá plan tiwa ní. Nǹkan méje ní Saudi Arabia ní kókó táwọn fẹ́ ṣe fún ìlú Mẹ́kà fún ìlú Medina láàrin 2025 nìkan. Vision 2030 tí wọ́n bá bọ̀ láti jọ́ yìí tí wọ́n ti fẹ́ ṣe nǹkan 19 tí ò sórílẹ̀-èdè kan tó ṣe rí láyé wọ́n continue rẹ̀. 2030 náà làwọn ni wọ́n parí majority rẹ̀. Ẹ wo Saudi Arabia, ẹ wo lẹ̀ Nàìjíríà, ẹ wá wo àwọn mùsùlùmí Saudi Arabia, ẹ wá wo bí wọ́n ṣe plan. Àkọ́kọ́ tí wọ́n ṣe lára 2030 Vision 2030 ìlú Niyom tí wọ́n láwọn ó dá sílẹ̀, ìlú tí wọ́n gbé sórí internet, ìlú orí data yóò wà physical tẹ́rì báyìí bẹ́ẹ̀ tí gbogbo ń tẹ́mọ̀ sí ìlú yẹn data ni bẹ́ẹ̀ move data ni bẹ́ẹ̀ rajà data ni gbogbo nǹkan kódà bẹ́ẹ̀ wọ hòtẹ́ẹ̀lì data ni tí ò tí ì sírú ẹ̀ ní gbogbo ayé. Saudi Arabia àwọn òwúwa olùkọ́ bíi tiyín yìí sí Saudi Arabia lè sọ fún pé wọn gbọ́dọ̀ ya fọ́tò. Saudi Arabia tán dá ilé yìí wò níbi tí wọ́n lajú dé sáwọn lè sọ fún pé ká má ya fọ́tò. Lára tí wọ́n tún ṣe wọ́n dá ìlú kan sílẹ̀ sórí omi ara Vision 2030. Ìlú yẹn wọ́n ń pè ní Hexagon. Wọ́n ṣe ọkọ̀ ojú omi tó jẹ́ pò ń lọ tóbi jù ní gbogbo ayé. Wọ́n wá gbé odidi ìlú sórí ẹ̀. Wọ́n ní ọkọ̀ ojú omi yẹn yóò máa gbà yan 60 million tí a bá fẹ́ máa gbé bẹ̀ lẹ́ẹ̀kan náà. Nínú ọkọ̀ ojú omi yẹn stadium wà ńbẹ̀ fẹ́ni ó bá fẹ́ gbá bọ́ọ̀lù kẹ́lì mọ́ bí ó tóbi dé. Airport ń bẹ nínú ọkọ̀ ojú omi yẹn. Airport tí plane ti lè fò tí ó tó bá nínú ọkọ̀ ojú omi. Oríṣiríṣi ìlú tí wọ́n tún fún lórúkọ ńlọ wà lórí ọkọ̀ ojú omi yẹn. Ọkọ̀ ojú omi yẹn yóò máa yípo bóòrùn ṣe ń yípo táyé ń yípo òrùn ní kíní wọn máa yí díẹ̀. Àwọn tó bá kọ ẹ̀gbẹ́ sí west lẹ́nì ó lè dọ̀là kan bára wọn páwọn ti kọ ẹ̀gbẹ́ sí east lórí omi ní Saudi Arabia tá a la àgbẹ̀sìn lọ́dọ̀ wọn. Ẹ wo bí tí wọ́n lajú dé. Ọ̀kan nínú nǹkan tí wọ́n tún plan òní Jeddah tó wà. Wọ́n fẹ́ jowú ilé tó ga jù tí ń bẹ ní Dubai. Wọ́n fẹ́ jowú Burj Khalifa. Wọ́n wá ní Jeddah làwọn kọ́ sí àwọn ó dẹ̀ sí ní 2030. Wọ́n lòun ní ó ga jù ní gbogbo ayé. Yóò ga débi pé yóò kọjá bí tí cloud ti ń wá. Èyí tó mì pé àwọn kan wà nínú ilé tí wọ́n fẹ́ kọ́ yẹn òjò ní máa débẹ̀ ibi òkè rẹ̀ lọ́hùn ó ti kọjá bí òjò ti ń wá. Saudi Arabia náà ni o. Saudi tá a la bá dẹ̀sẹ̀ pọ̀ ẹ wo plan wọn ẹ wo bí tí wọ́n lajú dé. Riyadh Metro wọ́n plan wípé ọdún 2025 yìí làwọn bẹ̀rẹ̀ Riyadh Metro. Train tó fast jù tó fast jẹrun plane lọ àwọn làwọn kọ́ lò kí China gan tó lò. Ẹ wo Saudi Arabia ẹ wo plan ẹ wo bí tí wọ́n bá yé lọ ya aladale hayi. Falitaniya Sefiyakum inna Sefiya idha lam yuni yamamuru inna
سفيا إذا لم ينه مأمور. wọ́n wá rí i pé 2030 ó kù ọdún mẹ́fà lẹ́yìn. Saudi Arabia tún gbéra tán bí ajá fọ́. Wọ́n láwọn ò tí ì parí Vision 2030 àwọn ń lọ sí Vision 2040 wọ́n fẹ́ plan sílẹ̀ dé 2040 èyí tó túmọ̀ sí pé ọdún mélòó ló máa jẹ́ yẹn bíi 16 years lẹ́nìí wọ́n fẹ́ plan sílẹ̀ fún. Lára tí Saudi Arabia plan sílẹ̀ ni pé kó tó di 2040 ilẹ̀ Saudi Arabia gbọ́dọ̀ dénú òṣùpá àwọn fẹ́ dénú moon kó tó ara Vision 2040 Saudi Arabia. Ibẹ̀ lẹ́yìn tí jà sí fọ́tò inna safiya iza lamu yuni amamuru. Inna safiya iza lamu yuni amamuru. Saudi Space Agency ara Vision 2040 wọ́n ní láti 2025 àwọn ọmọ àwọn tí wọ́n bá gbárí wọ́n máa kọ́ wọn ní gbogbo university bí a ṣe lè ṣe satellite san hangi sókè sánmọ̀ àwọn ọmọ producer satellite tá fi ń lo fóònù lókè sánmọ̀ àwọn náà fẹ́ bá China àti America fà ara plan wọn nù wọ́n fẹ́ dénú òṣùpá wọ́n fẹ́ dénú Mars ẹ̀yin sì ń dúró lórí pé man lam yarda bi qada'i wala yasbir ala ni'mati falyakhruj min tahti samai. Ẹni tí ó bá yọ́nú sí kádàrá Ọlọ́run tí ó sì yọ́nú sí dẹ̀ra Ọlọ́run kó bínú kúrò lábẹ́ sánmọ̀ ayé. Àwọn tí ń kúrò lábẹ́ sánmọ̀ ayé Allah tí wọ́n máa wo ayé lọ́ọ̀kan báyìí bí ìgbà tí wọ́n ń wo bọ́ọ̀lù ní jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́. Àwọn tí wọ́n lọ sínú òṣùpá àwọn tí wọ́n ti kúrò nínú ayé táwa ń bẹ yìí tí wọ́n bá kú síbi tí wọ́n wà ayé kọ́ ni wọ́n kú sí. Allah àwọn tí wọ́n ti wà níbi tó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ wọ́n rí ta wọ́n rí inú ilé wọ́n predict ọjọ́ tó sùn ó lè wọ́n predict ọjọ́ tó sùn ó wọ̀ wọ́n predict ọjọ́ tó tutù ó bẹ̀rẹ̀ lójoojúmọ́ náà forecast weather ọjọ́ kọ̀ọ̀kan wọ́n predict àìmọye nǹkan ìwọ tó wà á mọ local government ẹ̀ tán ó wá ń dúró lórí pé wọ́n wrong ó yá àdìsí wo dáadáa ni níta débi wí lọ yàgbọ́ yìí Ànábì kì í sọ ní tí ó tako common sense wàláhì ẹ wo new year tí wọ́n pariwo yìí wọ́n predict ẹ̀ láti bí ọdún kan ni mo ti kà ìlú tí ó kọ́kọ́ rí new year 2025 ó ń bẹ lórí internet dédé aago tí ó dọ́dọ̀ wọn láago 12 àwọn tó jẹ́ pé lẹ́yìn aago 12 alẹ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ new year tí wọ́n ń bẹ lórí internet country tí ó tẹ̀lé gbogbo ayé kódà ẹni tí ó ṣe new year kan àwa ti pariwo new year lálẹ́ àná àwọn kan ò tí kúrò ní 2024 Allah alẹ́ yìí làwọn kan ó ṣẹ̀ṣẹ̀ wọ 2025 Allah gbogbo ẹ̀ ló ti wà predicted kí ló dé dur kama yaduru dar man lam yadur kama yaduru daru adaru yaduru alayhi kí ló dé tẹ́ fẹ́ sọ lẹ̀ Yorùbá dilẹ̀ oko Allah kí ló dé tẹ́ fẹ́ ẹ̀sìn ò le tó báyìí ẹ̀sìn ò múnira dání tó báyìí ẹ̀sìn náà ló ní káyètì ara wa ibo ni Islam ti sọ mo ti sọ láì mọye gbà méjì láyà no Quran aya ojú ogun bẹ tí wọ́n bá yín ṣọ̀tá ẹ bá yín ṣọ̀tá ẹ gbọ́dọ̀ wọn lè yọ́nú sí yín àfi ká tẹ̀lé ẹ̀sìn wọn lan tardanka yahudu wala nasara hatta tattabi'a millatahum àfi tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀sìn wọn lókù wọn lè yọ́nú sí yín àwọn aya ojú ogun nu ja'idul kuffara wal munafiqin waglus alayhim báwọn jà ẹlẹ́ kankan mọ́ wọn aya ojú ogun ni àwọn aya àgbà tí ò sójú ogun wà nílẹ̀ tó jẹ́ aya àfẹ́ tó jẹ́ aya àfọkànbalẹ̀ tí wọ́n bá ń jagun lọ́wọ́ ní Nàìjíríà ìjọba Nàìjíríà ò ní máa sọ fún wọn wípé àwọn tẹ́ ń bá jagun àwọn Boko Haram ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ fọwọ́ra wọn lórí ni o ntíjọba ó sọ ni pé ẹ clear everybody dànù ẹ clear wọn dànù ntí ń jẹ́ ojú ogun nìyẹn al-Islamu dínú wa dawla méjèèjì ní Islam kó pọ̀ ẹ̀sìn ní ìjọba ni bẹ́ẹ̀ náà ni Qur'an sì sọ kalẹ̀
ẹlòmíì wá ń béèrè pé kí ló dé tẹ́ mọ̀ wá ka aya Quran tí ń ṣépè lẹ́nìkan ẹlẹ́ẹ̀fi ń kírun bẹ́ẹ̀ ni ìyẹn ni mo sọ táwọn kan gbé jáde nínú àwọn apá kan àwọn oníṣẹ̀ṣe tán ní alábòsí ni kí n gbàgbé ẹ̀sìn tèmi nítorí pé mò ń fẹ́ àlàáfíà kí n má lè dúró lórí ntẹ́sìn mi wí ẹ má jẹ́ abára wájà ni mò ń wí mi ò lè kú ònú ìsìláàmù láyé tí màá fi kú inú ìsìláàmù ni ẹbí mi sí inú ìsìláàmù máa tán sí inṣáàlá ẹ má jẹ́ abára wájà ni ìyẹn ò sọ pé kí n má lè validate n tó jẹ́ ẹ̀tọ́ ìsìláàmù pé bó ṣe yẹ kó lọ lélẹ́yìí náà wá ń jáde wọn ni alábòsí ni ṣé kí n wá tẹ̀lé ẹ̀sìn tiẹ̀ lọ pátápátá ìgbà yẹn mo tó dẹni rí ọlọ́run ò ní jẹ́ kí n ríru ẹ̀ yàrá dalẹ̀ ayé. fálítẹ̀ni yà ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò. kí ló dé tàǹkà Kùránì tọ́lọ́ ń fi ṣépè fẹ́ nìkan tá a sì fi ń kírun kódà tá a fi ń ṣàdúrà fẹ́ lómi. gbogbo àyà Kùránì látòkè délẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bó o bá ń ka ó máa gbà ládàá wájú Ọlọ́run kódà tó o bá ń ka tàbátì àdá o tún ní ládàá tó o máa gbà gbogbo kẹ́límà tí ń bẹ nínú alukur'an gbogbo hurufu tí ń bẹ nínú alukur'an gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run látòkè délẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí kíkà rẹ̀ ó máa fi gbà ládàá ni eléyìí tí wọ́n fi ṣàdúrà fànàbì kan nínú Qur'an tó o bá ń ṣe lórí ara rẹ̀ orúkọ ànábì yẹn kọ́ ni ó máa jẹ́ fún ìwọ ni ó máa jẹ́ fún. Allah. Ntí Qur'an fi wà nù a máa ń fi tàbátì àdá kírun dáadáa kódà téèyàn gbà ládàá dáadáa pé ni Ọlọ́run bínú sí ìwọ náà tuntun ká ẹ wá dákun ẹ má jẹ́ abára wa jà ńlá ń wí gbogbo àwọn ẹlẹ́sìn yìí náà ò máa wí eléyìí nípa ìsìláàmù tẹ́lẹ̀ ìjà lóde lórí ìdòwe ẹ wo fisan 2040 tilẹ̀ Lárúbáwá ẹ wá wo ti Lárúbáwá tún plan níbi àwa ti wà lójú kan náà Saudi Arabia plan pé kò ní kọjá 2040 àwọn ò ní nídìí kọ́bọ̀ mọ́ nínú owó hajj àtowó humra àwọn ti diversify wọ́n ti ṣe diversification yẹn wọ 60% báyìí pé ẹja gbójú kò bí ọ̀rọ̀ hajj bógun bá ṣẹlẹ̀ lágbàáyé tẹ́nìkan kan ò ní wá hajj sáà ní maintain economy wa ni epo olúwa diamond ilẹ̀ Saudi gold ilẹ̀ Saudi ó pè wá ìjẹ́ ká mójútó ìyẹn ní Nàìjíríà ò mójútó ló fi jẹ́ pé po nìkan ni wọ́n gbọ́kànlé ìwọ tó ń wò wípé táwọn èèyàn bá lọ hajj mọ́ ebi ọ̀pá Saudi níbo Saudi ti diversify wọ́n ti tún wá bẹ̀rẹ̀ tourism oríṣiríṣi pé Mecca àti Medina nìkan ló wà fún Islam tó bá fẹ́ wo desert irú eléyìí tá máa lọ wo ní Dubai yẹn irú ẹ̀ náà ti wà Saudi nsìn gbogbo nǹkan mèremère tí ó máa mú àwọn èèyàn wá náwó sílùú wọn yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ ní Saudi plan lọ́sàn lóru lára nǹkan tí Saudi tó ń plan fún 2040 Saudi ń wọ́n náà pé àwọn ò fẹ́ depend lórí dọ́là mọ́ àwọn fẹ́ máa lo owó àwọn direct láti fi ṣe ọ̀pọ̀ nǹkan láyé ibẹ̀ làwa sì ti ń jà sí fọ́tò là ń jà sí irùngbọ̀n là ń jà sí ṣòkòtò ọ̀kanlẹ̀ là ń jà sọ̀rọ̀ ẹ̀há ẹ wo bí tí Saudi lajú dé ta ni ó pè Saudi lára oko ọ̀kan nínú ìlú tó dáa jù láyé lónìí ní home city Saudi Arabia ló wà los google ẹ̀ ní home NEOM ní home city owó tí wọn ná sí project kan rí láyé ní Saudi Arabia náà lè lórí ya ala dhali hayy fálítẹ̀ni yà ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò. Dubai wọ́n control jò látòkè sánmà Dubai ń lo technology wọ́n fi ń control jò òjò ọdún mẹ́wàá ìnìkíní yẹn wọ́pọ̀ lẹ́ẹ̀kan náà ní last year ń ló fa omíyalé tó fẹ́ gbé ìdajì Dubai lọ drone tẹ́yìn fi ń ya fídíò lóde pàtí tá a bá ń jó tí fídíò ọmọ ya gbogbo ẹni tí ń jó kiri the same drone làwọn lo technology láti improve drone yẹn lọ sí òkè sánmà ibi tí cloud funfun wà
electric ń bẹ lára drone yẹn yóò bẹ̀rẹ̀ sí ní máa kọjá láàrin gbogbo àwọn cloud yóò máa da gbogbo ẹ̀rú pọ̀ yóò máa send electrical wave sínú ẹ̀ ìgbà tí ó bá tó wákàtí méjì òjò ọgbọ́dọ̀ márùn tó bá jọ́dọ̀ yín bíbá yín ni ẹni ọdún wo ẹ ti pè ń kèfèrí àwọn ibi tó jẹ́ desert tó le jù ní Saudi Arabia Saudi ti ń plan àti lóhun tó bẹ́tà tí Dubai lò pé òjò gbọ́dọ̀ máa rọ̀ sílùú àwọn from time to time àwọn ò gbọ́dọ̀ gbogbo ibi tó jẹ́ desert majority ẹ̀ làwọn sọ di ilẹ̀ tí ì ṣe desert mọ́ Saudi tá a lá tẹ̀lé nìyí o Saudi fẹ́ gba World Cup Saudi tá a lá tẹ̀lé nìyí o Saudi ń gbàlejò nílẹ̀ Saudi ṣé wọ́n sọ fún yín pé kò sí Christian ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 2%. ṣé wọ́n sọ fún yín pé àwọn ẹlẹ́bọ díẹ̀díẹ̀ ò tún kù ní Saudi Arabia ni percentage wọn kéré ni just 1%. wọ́n torí ẹ̀ pa wọ́n jọ ń gbé ni kí ló dé tẹ̀yìn ní ká dọ̀tá àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àwọn tí wọ́n jẹ́ traditionalist kí ló ń dé tẹ̀yìn ní ká dọ̀tá Christian kí ni a ṣe fún wa Quran ní láyé ni akumullahu anil ladina lam yuqatilukum fi din èmi Ọlọ́run ò ní kẹ́ ẹ má bá wọn ṣe lálàáfíà àwọn tí wọn ò bá yín jagun ṣé Christian bá wa jagun ni tẹ́ fi dá wàhálà lẹ̀ ṣé traditionalist ń bá wa jagun ni tẹ́ fi dá wàhálà sílẹ̀ méjì ni alùsùnà àwọn tí wọ́n jẹ́ original wọ́n ti lọ wọ́n ṣẹ́kù láyé dòní pẹ̀lú àkídà àlàáfíà àwọn alùsùnà kan àwọn alùsùnà Kasongo yéye Kasongo ó ní wọ́n pè ní alùsùnà 1990 àwọn ni wọ́n dá wàhálà lẹ̀ àwọn ni wọ́n fẹ́ sọ ìlú wa ni wọ́n fẹ́ sọ dàlìjẹ́nà láì tí ìdọ́rùn o àwọn súnà Kasongo àwọn ni wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ fún wa súnà 1990 wàláhì àwọn ni wọ́n fẹ́ sọ wá dọ̀tá ara wa mùsùlùmí kì í ṣọ̀tá Christian mùsùlùmí kì í ṣọ̀tá traditionalist tíjà bá dé àmọ́ wa lo àyà pé ọ̀tá ni ó àmọ́ àbára wa jà àpara wa lọ́mọ àdóra wa nílé kí ló fẹ́ sọ wá dọ̀tá ẹ lọ sí Dubai ẹ lọ káyé ẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé ní ń bẹ ní UAE United Arab Emirates gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé àtẹni tí ń sin màálù gbogbo ẹ̀ ní ń bẹ ní UAE òǹkàlùkù ń ṣe tiẹ̀ lábẹ́lé ni Islam nìkan ni wọ́n pronounce sókè bí a ṣe tòlú tí wọ́n nìyẹn wọ́n dẹ̀ ń tibẹ̀ achieve in ló sọ Dubai tó wà ní desert ló sọ di ọ̀gá tourism mọ́ gbogbo ilẹ̀ Lárúbáwá lọ́wọ́ torí pé wọ́n fààyè gbàlejò kí ló dé tá dọ̀tá a pè pàdé àlàáfíà láàrin gbogbo ẹlẹ́sìn àti ìparí ẹ̀ ti bẹ́ síta kí ni nǹkan yín lára sọ́nà business yín fẹ́ dí ni ẹ̀yin Kasongo súnà ṣe ọ̀nà business ọ̀nà àtijọ́ àti mú yín fẹ́ dí ni tíra tẹ́ ń kà jáde sẹ́yìn lẹ́kọ́ ni yàtọ̀ fún Quran yàtọ̀ fadis sẹ́yìn lẹ́ ń ka gbogbo àwọn tíra ẹ̀yin lẹ́kọ́ ni kí ló dé títí yín le tó báyìí torí Ọlọ́run adìde ta ìdìde ẹ ti bẹ̀rẹ̀ èpè ẹ ti bẹ̀rẹ̀ ebú ta lànàbì bú ta lànàbì ṣépè fún ta lànàbì fi ṣẹ̀sìn torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dárúkọ ẹ jẹ́ ká mọ̀ Christian wo traditionalist wo lànàbì fi ṣẹ̀sìn tabati yada abi láàbì tó wà ní Quran ẹ máa dánwò tí arákùnrin yẹn fi kan ànábì ni tá ànábì ọ̀lẹ́ni tí ó gbìjà ẹ̀ kí àyà yẹn tó sọ̀kalẹ̀ nítorí Abu Lahab àdánwò gbáà ló fi kan ànábì kọ́lọ́hún tó gbèjà sallallahu alayhi wa sallam. ẹ wá ní a máa bára wa jà àwa ń pariwo pé kájọ jẹ́ ọmọ Yorùbá ìyẹn ò bà ẹ̀sìn wa jẹ́ lakum dinukum waliyadin ẹ máa ṣẹ̀sìn tíyàn àwọn náà máa ṣẹ̀sìn tiwa bẹ̀tẹ̀ ẹjẹ́ àgbà pé níyànjọ ni wá ọ̀ ń bẹ ní London ó tó bẹ́ẹ̀ kọ́ bá Christian ní London jà kó o pè ní kèfèrí ó tó bẹ́ẹ̀ wọ́n bí ọ̀dà ọ̀ ń bẹ ní l'Amẹ́ríkà ó tó bẹ́ẹ̀ kó o pe traditionalist Amẹ́ríkà kó o sọ pé àwọn ẹlẹ́bọnú àwọn olórí burúkú ó ń tàn wọ́n lọ ẹ̀wọ̀n ẹ manage ara yín lọ́hùn àmọ́ ń gbé dé Nàìjíríà ẹ ń fi wá pawó ẹ ń gbé lọlẹ̀ Lárúbáwá ẹ ń rìkọ́ọ̀dù lọ́tún lọ́sì ẹ lọ fi gbowó nílẹ̀ Lárúbáwá lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọn ò tí ì já àwọn Lárúbáwá tí wọ́n sì wà lórí àkídà tí Saudi Arabia ti jùnù tipẹ́tipẹ́
torí Saudi Arabia ti mú àkídà ènìyàn lènìyàn, ènìyàn ní gbogbo wa. Ya la zale hayi. Fali teniya o sefi akumu. Inna sefi ya iza lamu yuni ya mamuru. Inna sefi ya iza lamu yuni ya mamuru. Ibi tẹ́yin tí ń sọ pé ká máa bára wa jà. Pílánù mẹ́rin tó ṣe kókó l'Amẹ́ríkà ní fún ẹ̀ lọ́dún yìí. Ọ̀kan nínú ẹ̀ ni pé gbogbo ẹni tó bá ti wọ̀lú àwọn kò ní freedom àti rìn falala láì jẹ́ pé nìkan embarrass ẹ̀. Ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin. Then ọ̀rọ̀ family Amẹ́ríkà láwọn fẹ́ mójútó ní 2025. Majority ọmọ ló ti ń yàyàkuyà. Àwọn fẹ́ improve, àwọn fẹ́ upgrade the family institution. Káwọn ọmọ àwọn ó lè bá lẹ́kọ̀ọ́, ẹ wo bóyìnbó ṣe ń ronú. Amẹ́ríkà wá ní 2025 no 2035 tó kù ọdún mélòó lẹ́ni tó kù ọdún mẹ́wàá lẹ́ni. Wọ́n ní Amẹ́ríkà ní the first human being tí ó kọ́kọ́ wọnú Mars. Àwọn ti program ẹ̀ sílẹ̀. Ìrìn àjò tí a ń sọ tẹ́lẹ̀ pé tí ó bá lọ planet Mars tí ó kú nínú ayé pátápátá tí ó rìnrìn àjò kìlómítà tó kọjá 1 billion kilometers. Àwọn gbà pé oṣù méje ló ń tọ́ àwọn fi wà nínú spacecraft kó tó lè dé Mars. Ayé kan tó ti parẹ́ tọ́lọ̀ ti parẹ́ tí ò sí kankan bẹ̀ mọ́. Àmọ́ tó tútù bẹ̀ burú ju táyé lọ tí ò dẹ̀ sátẹ́gùn tá mi sí mú ń bẹ̀. Òyìnbó láwọn gbé bẹ́ àwọn create àtẹ́gùn. Wọ́n ti wá ṣe Elon Musk ti bá ń ṣe spacecraft. Instead oṣù méje ọjọ́ méje ni wọ́n fi máa rìn báyìí. Allah. Spacecraft yẹn ó ní tán bá parí iṣẹ́ lórí aeroplane ẹ̀ ìlú London sí Nàìjíríà ìrìn 1 hour ní ọjẹ́ instead wákàtí 6 àti 40 minutes. Saudi Arabia sí Nàìjíríà 35 minutes. Níbi tí ọmọ sáyẹrẹ burúkú dé, faster than speed, faster than light, faster than sound. Ní spacecraft tí wọ́n ṣe tán fẹ́ convert ẹsẹ̀ aeroplane nísìn. Àwọn kan nìyẹn sí ayé tá a jọ wà yìí náà làwọn eléyìí jẹ́ wàsá. Iná ò lọ lọ́dọ̀ wọn ò rí payà ogun, gàrí ò wọ́n, bó sì wọ́n rówó rà, ìrẹsì ò wọ́n, freedom wà. Ó lè jáde láago kan òru life ní fi àpẹ́ nìkan kan challenge. Sí ayé tá a wà yìí làwọn náà sì wà. Àwọn yìí ọ̀wá máyé kankan kí ló dé tẹ̀yìn fẹ́ pa wá nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Tí n bá bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ya fọ́tò kí làdánwò ayé tiẹ̀. Ṣé bí wọ́n lo láwọ̀ náà kì í sáà ṣe wọ́n ló dáná. Ẹ fi wá lẹ̀ ṣé wọ́n lọ fẹ́ wọ náà ni kí ni problem ẹ. Mo bá bàbá takú ti Jésù ya fọ́tò. Ìkan tàgẹ̀ pé àwọn èrò náà ìwọ má wọ́rí fi wọ́n fà wálẹ̀. Ẹ̀yin Kasongo Suna Kasongo ìmọ̀rin yẹn dáadáa. Kasongo yeye ẹ̀yin Kasongo Suna yàtọ̀ ẹ̀yin Suna 1990 tẹ ẹ̀yin Salafi 1990 tẹ wá bà gbogbo ẹ̀jẹ̀. Ẹ wò bá Amẹ́ríkà ṣe ń ronú. Amẹ́ríkà ní 2035 àwọn fẹ́ dénú Mars. Amẹ́ríkà wá ní January 2026 àwọn kó ènìyàn tí wọ́n pọ̀ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí Amẹ́ríkà ti lọ ní òṣùpá tí wọ́n ti bọ̀ ẹnì kankan ò tí tóun lọ wọ́n rán rọ́bọ̀tì lọ ni àwọn wá ṣetán láti lọ padà báyìí ní January 2026 NASA approve ẹ̀ pé àwọn ò jẹ́ kán mọ̀ pé àwọn làwọn control gbogbo sánmà. Ayé tá ń bẹ́ńbẹ́ yìí ọ̀kan nínú ìràwọ̀ tí ń bẹ ń sánmà níbi àwa náà wáyé gbogbo ìràwọ̀ tẹ́ ń rí sánmà tó tàn tíntìntín èyí tó tóbi ju ayé wa yìí lọ tán 100 ń bẹ́ńbẹ́. Allah. Ayé yìí náà lásìjọ wà. Àwọn tẹ́yìn sọ pé wọ́n wọ náà yìí wọ́n gbé kíní kámẹ́rà kan dìde tó lè fly fúnra ẹ̀ láti 1977 ló ti wà lórí ìrìn àjò. Allah. Wọ́n láwọn fẹ́ wo gbogbo ntọ́lọ̀ ń dá sókè sánmà ó kú láyé tiwa láti bí 40 ọdún plus sẹ́yìn ó wà oríṣiríṣi ayé ló ti kàn lọ́nà tí ò rí nǹkan kan bẹ̀ tí wọn ò lè káàdì ẹ̀ mọ́
òun ló jẹ́ ká mọ̀ pé oòrùn ti wà yìí oòrùn ẹyọ kan kọ́ ló wà àwọn oòrùn míì náà tún wà fáwọn ayé míì tí oríṣiríṣi ayé tún rotate ẹ̀ orí oòrùn kan wọ́n lọ mọ́lẹ̀ ju oòrùn tiwa yìí lọ ní 50 times ó sì tóbi ju oòrùn tiwa lọ ní 100 times oòrùn yẹn ò ṣeé wò fún kámẹ́rà yẹn níbi tó mọ́lẹ̀ dé ayé yìí náà lásìjọ́ wà àwọn kan rí eléyìí àwọn kan sì tún gbàgbọ́ nù wọn pọ́lọ́hún bẹ́ẹ̀ yàrá dalẹ̀ ayé. fẹ́lì tẹ̀lé a ó ṣẹ̀fẹ̀ àkùmọ̀ iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyò ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyò ní àmàmúrò. ẹ̀yin ò rí nǹkan kan create fún wa nílẹ̀ Yorùbá àfikẹ́ divide and rule tactics business lẹ́ ń ṣe kì wàláhì bẹ́ẹ̀ bá rí ẹlẹ́sìn kan tí ìranjú tí ìran mú fò business ní í ṣe ọlọ́run ò burú tó báyìí ọlọ́run ò le tó báyìí ọmọ wípé ẹ̀dá ọlọ́run tí wọ́n ń sọ̀tì yẹn ìbínú ni fún ọlọ́run pé òun ń sọ̀tì ẹ̀dá rẹ̀ ènìyàn jọ ọlọ́run lójú kan ńgbà ọ̀kan ó sì wí ó ní ọlọ ṣèpàdé àwọn kèfèrí ta yàn ọ́ èmi tí mo jẹ́ olórí tọ́lọ̀ ń ṣe ní olórí jihad gbogbo ilẹ̀ Yorùbá pátá stéètì tá àti níyàn pẹ́ẹ́pẹ́ láti ní 100 àwọn àfà èmi wá ń sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé local government kan ni wọ́n ti yàn ọ́ lóyè tí local government yẹn ọ̀kọ́fà tàṣẹ rẹ̀ ọ̀kọ́fà gbogbo Ọ̀ṣun kọ̀kọ́fà Ọ̀ṣun àtọ́ mo ti clear yẹn ti pẹ́ pé ẹ má pera yín ní of Yorùbá land ta ló yàn yín mo sọ fáwọn tí wọ́n fẹ́ gba ṣẹ̀ríà lọ́yọ̀ọ́ mo ní tí kì í bá ṣe pé ẹ̀yin ò pick ẹ mọ̀ nípa politics ayé ìlú kan nílẹ̀ Yorùbá ó fẹ́ sọra ẹ̀ di Ìlọrin tuntun fúnlẹ̀ Yorùbá irú agenda yẹn ni ẹ gbé lọ s'Ógbómọ̀ṣọ́ tá a gé ọwọ́ wọn wọ́n fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá yòókù ọmọ rí ìlú kan gẹ́gẹ́ bí aláṣẹ lórí ọ̀rọ̀ Islam how come níbi ayé lajúdé mo sọ fáwọn àtọ̀yọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ empire ní Islam kọ́kọ́ wà ibẹ̀ ni a ti ń pè wọ́n ní Ìmọ̀le ìlú tiyín ní Islam kọ́kọ́ wọ̀ even kó tó délé Haúsá kí Usman Dafodio kó tó gbé jihad dìde ẹ̀yin lẹ wá ń lọ ṣe meeting ní ṣẹ̀ríà nílùú kan lẹ́ẹ̀mejì àwọn wá sọ́dọ̀ tiyín ẹ̀yin lẹ ń lọ ṣẹ̀ríà àbòsí lélẹ́yìí mo sọ pé a nídìí ṣẹ̀ríà nínú Islam lóòótọ́ ni mo wí bẹ́ẹ̀ ẹ̀sìn mi ní Islam máa defend ẹ̀sìn mi ẹni inú bá ń bí náà nínú ọ̀yà bíi pet ilé ìtẹ̀ǹgbé bọ̀ yìí irú ètí wọ́n gbé wọ Zamfara níjọ́sí tó fail tí wọ́n gé Gàdábè lọ́wọ́ tí wọ́n fi dájọ́ ṣẹ̀ríà lórí nǹkan táwọn náà ń ṣe irú ẹlẹ́yìn náà ń gbé bọ̀ wàláhì tí wọ́n bá ní wọ́n fẹ́ lo ṣẹ̀ríà lódodo gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ó yẹ wọn ó ti tì yín lọ bí tí ò yẹ kẹ́ lọ. torí ṣẹ̀ríà ó gbé dájọ́ lẹ́yìn lórí pé ẹ̀ ń ba ayé àwọn èèyàn jẹ́ ẹ̀ ń ba orúkọ àwọn èèyàn jẹ́ ẹ̀ ń ba ìjọmọlúwàbí àwọn èèyàn jẹ́ ẹ mọ ẹjọ́ tí ń dá fún wọn láwọn ìlú Islam ẹjọ́ ẹni tó báyàn lórúkọ jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wádìí pẹ̀lú ẹjọ́ wo ni wọ́n ń dá fún wọn mi fẹ́ sọ jáde kán má lo against Islam ni kì í sí ẹ̀ṣẹ̀ tó kéré láwọn ìlú ilẹ̀ Lárúbáwá ẹ wá rílẹ̀ Yorùbá rò pé ibi tó luko ni ẹ kàn jáde ń kálukú ọkàn máa sọ gbogbo nǹkan rárá kò possible ìlú kan ò lè wá control gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí ó bá sọ pé òun lo lórí á jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló gbà fún kì í ṣèlú local government ẹyọ kan yóò wá bìlí pé wọ́n control gbogbo ilẹ̀ Yorùbá rọ́bìtà ló lórí gbogbo òjọ́ ìtìhádù gan bẹ lábẹ́ rọ́bìtà ni bàbá wa ọba Àwùjalẹ̀ bàbá wa Akílẹ̀ tilẹ̀ Jẹ̀bú òun ni ọba gbogbo ọba ilẹ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó wà recognized láì síyèméjì ń bẹ ẹ jẹ́ ká jọ gbé lálàáfíà láwí tẹ́ ẹ bá gbà ká jọ gbé lálàáfíà èmi nìkan mo lè fèsì gbogbo yín
èyí tí mo ṣe níjọ́sí tí mo sáré withdraw mo wò pé wọ́n ti ń lò against Islam ni àmọ́ tẹ́ ẹ bá ń bá lọ kéèsì yẹn kan bẹ́ńlẹ̀ tí mo bá yín tọ́jú pamọ́ o mo ti petition tẹ́lẹ̀ tí mo ti bá yín tọ́jú ẹ̀ pamọ́ àwọn Kasongo Sunna yín náà ni ọkọ̀ wa bá ṣe máa fight àwùjáde ibi mo bá ti gba gbogbo orúkọ tó o pè mí tí mi ò bá wéra wà ní kò ní kí n má mẹ́ni tí mo jù lọ lọ́jọ́ orí àwọn kan wéra wà ní tí wọ́n tún look young nínú ẹ̀ ẹlòmí ò ní ti débi kan tí ó ti dàbí arúgbó lábẹ́ ra wà ní. Yàrá dalẹ̀ ayé. Fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yakumu. Iná ṣẹ̀fẹ̀ ìdá lámúyò ní àmàmúrò. Iná ṣẹ̀fẹ̀ ìdá lámúyò ní àmàmúrò. Kí ló dé tẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú? Yàrá dalẹ̀ ayé. Ẹ wá dákun ẹ̀yin ìjà ẹ̀sìn. Mo lọ Google ẹ lórí internet pé the most insulting tribe in Africa. Tribe ìran tó lè bú yàn jù tó lè ṣépè fún yàn jù l'Áfíríkà wàláhì Yorùbá ni wọ́n kọ. Allah. Ẹ̀yin ẹlẹ́sìn tó yẹ kẹ́ ẹ tún ṣe ẹ̀yin náà lẹ tún wá dákun yìí. Wọ́n á pè wá bẹ́ẹ̀ bí ọdún 3 sẹ́yìn. Wọ́n níran Yorùbá ló lè kàn yàn lábùkù jù l'Áfíríkà. Why? Nítorí ipá àwọn ẹlẹ́sìn tó yẹ kán ṣàtúnṣe àwọn náà dákun. Gbogbo ká máa bú ẹ̀sìn ara wa ẹ lọ stop ẹ̀. Mùsùlùmí ọ lọ stop ẹ̀. Ẹlẹ́sìn Christianity ọ lọ stop ẹ̀. Traditionalist ọ lọ stop ẹ̀. Tó bá jẹ́ pé a fẹ́ ká láàfíà yóò work ẹ jẹ́ ká stop ẹ̀. Èmi tí mò ń bẹ̀bẹ̀ ká stop ẹ̀. Mo rí náà traditionalist tó jáde tó ní nígbà àṣírí ẹ̀sìn wọn tú wàláhì kò sí àṣírí kankan tó tún pa Islam. Allah. Òun kálukú jọ ń parọ́ mọ́ra wọn ni Arabu rọ ni majority nítorí kálukú ń sọ. Tí n tó fa àyà Kùránì òun ni mo ti sọ yẹn. Tó bá di inú Ramadan náà mo fẹ́ mọ̀ defend tí wọ́n sọ nípa Islam láì ní bú àwọn tó sọ láì ní insult wọn. One after another ni mo fẹ́ mọ̀ mú jáde inshallah. Ọmọ ìyá mi àní ìkan pa ọ̀pọ̀ wọn mọ́lé. Wọ́n lè ra wọ́n pawọ́ pọ̀ wọ́n máa gíyàn. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹ dákun, kíyà máa jẹ wàhálà. À ń lo àgbo nílẹ̀ Yorùbá a fi ń tọ́jú ara wa dẹ̀ ń gbádùn. Wọ́n kọ́ ní gbẹ́rẹ́ ọ̀dà ìgbọ́yà wọn ní gbẹ́rẹ́ náà ti dá. Ẹ dákun kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn yẹ ẹ lè bá wọn níbi àtúnṣe. Ibà ń rí àwọn alùsùnà bíi Sheikh Imran Eleha níbi àtúnṣe àtàwọn tí wọ́n jọrú wọn bẹ́ẹ̀. Kí ló dé èèyàn ò lè rí àtúnṣe ẹyọ kan tẹ́ ẹ ṣe láyé. Bẹ́ẹ̀ tí nǹkan kan bá ti fẹ́ bàjẹ́ báyìí ẹ pòṣìṣàn ara yín síbẹ̀ ni. Ẹ wá dákun lẹ wá dàrú látòkè délẹ̀ sẹ́sìn náà lélẹ̀ ìtorí Ọlọ́run. Allah. Ẹ jẹ́ á ronú dáadáa. Ẹ lọ mọ kinní kan dájú bẹ́ẹ̀ bá dàrú tán ẹ níbòmíì tẹ́ sá lọ ibi tẹ́ dùn sí náà ni. Allah. Alẹ́ ni tó sọ yìí pé mo ya fọ́tò pẹ̀lú bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tó wá ní kèfèrí méjì. Bàbá Yẹmí Ẹlẹ́bùbọn mò ń bọ̀ àbáyín lálejò mò ń bọ̀ àkìyín gẹ́gẹ́ bí ẹni tó jù mí lọ nílẹ̀ Yorùbá mi ò wá agbára kan dọ́dọ̀ ẹnìkan agbára Islam tọ́lọ̀ fún mi ti tó. Allah. Bàbá takú ti Jésù mò ń bọ̀ wá kí yín. Mo busy láwọn àsìkò Christmas yẹn ni mo ti rò pé mo bọ̀ wá kí yín tẹ́lẹ̀. Mo kí n wá kí yín kò tí ì sọ mí di bí ẹ̀sìn mi mo drop ẹ̀. Sànàbí ò lọ kí àwọn tí kìí ṣe mùsùlùmí. Sallallahu alayhi wa sallam. Níjọ́ tí wọ́n fara ní ànábì nílùú ẹ̀ kí ló dé tó jẹ́ pé àwọn tí kìí ṣe mùsùlùmí ló ronú kàn pé wọ́n ràn wọ́n lọ́wọ́. Kí ló dé tẹ̀yin mẹ́sìnjà ànábì lọ báyìí. Ẹ mà báyé jẹ́ yàrá dalẹ̀ ayé. Fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yakumu. Iná ṣẹ̀fẹ̀ ìdá lámúyò ní àmà. Báwo l'Ànábì ṣe gbáyé? Ànábì gbáyé nílùú Medina pẹ̀lú àwọn Christian. Ó gbáyé pẹ̀lú àwọn Jew. Ànábì ò pè wọ́n lọ́tá, Ànábì ò sọ pé ẹ pa wọ́n. Wọ́n jọ gbáyé ní t'Ànábì tí kò láyé. Sallallahu alayhi wa sallam. Àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí àwọn traditionalist ilẹ̀ Mẹ́kà. Ànábì bá wọn gbé
títí tá nábì fi jáde láyé ni ó kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwà là nábì fi ń rà wọ́n sínú ẹ̀sìn ìwà làwọn bàbá wa fi pè majority traditionalists sínú ẹ̀sìn ìwà yẹn ni ò sí lọ́wọ́ tí ilẹ̀ yìí fi lé àwọn èèyàn kò nínú ẹ̀sìn. eléyìí tí mo sọ yìí mo ready fún dragging gbogbo ẹ̀yin admin Akeugba Gold ẹ dámọ̀ ẹ máa bá mi stop gbogbo àwọn fídíò wọn pamọ́ gbogbo ntọ́ bá gbà láàfún àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀ ẹnìkan náà ni ó lead pé kálàáfíà ó jọba ẹnìkan ni ó sacrifice rẹ̀ kí ló dé tẹ́ fẹ́ sọ wá dọ̀tá ara wa báyìí níbi àwọn ẹlẹ́sìn Christianity tẹ́yìn ò fura kò sí ìlú kan nílẹ̀ Yorùbá wàláhì tí ẹlẹ́sìn Christianity ò tí ì fẹ́ ra gbogbo ilẹ̀ tó yípo olùkọ́ ọ̀kàtà I'm into real estate mo mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ibẹ̀ lẹ́yìn tí ń ṣépè fáwọn èèyàn lẹ́yìn yẹ̀yẹ́ àwọn èèyàn ìwọ̀nba àjọ ìgbà tí Sheikh Jaqmal sọ níjọ́sí ó ní á difficult fún mùsùlùmí láti win ní àwọn traditionalists ṣe rò pé ló pa ni ọ̀nà bó la fẹ́ gbà win nígbà táwọn gangan ti wà divided àwọn Sufi ẹni kèfèrí ni wọ́n àwọn kan kèfèrí ni wọ́n àwọn tí ń sa sàlátù ẹni kèfèrí ni wọ́n àwọn tí wọ́n ń ṣe tàájùdù ẹni kèfèrí ni wọ́n ẹ sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ̀yin náà wá tó nǹkan mélòó lẹ́yìn gan tẹ́ sọ gbogbo wa dọ̀tá ara wa yìí ẹ sì bẹ̀rù Ọlọ́run man kana yarju liqa'a rabbi falyamal amalan salihan wala yushrik bi'ibadati rabbi ahada ẹni ó bá mọ̀ pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan iṣẹ́ rere ni kọ́kọ́kọ́ ṣe kó sì má dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò dá ẹ̀sìn pọ̀ wàláhì mi ò ń bá wọn lọ jọ́sìn ní church but mo respect wọn wàláhì kò sí babaláwo tó lè jáde pé mo gba atare lọ́wọ́ òun rí láyé kò ṣẹlẹ̀ rí but mo respect wọn àwọn náà dẹ̀ gbọ́dọ̀ respect ẹ̀sìn tèmi náà ìyẹn láfi lè jọ gbáyé yálà dalẹ̀ ayé. fẹ́ẹ̀lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yàgò. ọwọ́ aeroplane ọ̀mẹni tí ń wọ aeroplane bí kèfèrí ni ó sì jókòó confidently ó sì délẹ̀ Yorùbá ó hẹ́ẹ̀tì ẹlòmíì tí ó kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó ń pè lọ́tà ó ń bú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbèjà Akeugba Gold Ọlọ́run ó gbèjà yín dọjọ́ alẹ́ èmi ò rí bí kan tí wọ́n ti bú mi tẹ́ kí n kò bò wọ́n right and left ẹlòmíì ní ọ̀sáfẹ́ káwọn èèyàn ọmọ yìn wọn ni kí ni wọ́n ń ṣe tí wọ́n fi máa ṣépè fún wọ́n sí tí n bá ṣe ń tó dáa ara yóò yìn mí àwọn èèyàn ò gọ̀dé bí kán máa appreciate ń tó dáa yíyìn yẹn wá kọ́ ni mo need torí kò mú 1 penny wálé fún mi òun kọ́ ló ń jẹ oúnjẹ fún family mi lórí table èmi ò need gbogbo ẹ̀yìn yẹn mo ń ṣe tí mo rò pé yẹ kí n ṣe títàn ó fi kọ́ńtọ́ dáa nípa mi ni ìwọ tí wọ́n ń ṣépè fún ọ gbọ́dọ̀ lọ yẹra ẹ̀ wò kí ló ṣe sẹ́sìn náà ló gbé dání tí wọ́n fi ń ṣépè fún ọ tó báyìí ànábì ò forí gbèpè bẹ́yìn ṣe ń forí gbèpè ya aládàlẹ̀ ayé. fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ yàkó iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyù ni a máa múrò iná ṣẹ̀fẹ̀ àìdá lámúyù ni a máa múrò. àsìkò tó yẹ ká fún bàbá Tinubu ní ìmọ̀ràn ṣebí ni bàbá Tinubu kó rẹ̀ sí palliative jáde ẹ̀yin lẹ máa gbà ẹ̀yin lẹ máa pín tàbòsí ẹ̀jẹ̀ rẹ̀ sì tán ojú yín dá nígbà ẹ̀jẹ̀ rẹ̀ sì tán lẹ wá rántí pé ṣẹ̀ríà ní ká má protest o èmi ò ní ká protest against ìjọba torí inú ẹni ó campaign fún Tinubu ni mo wà bẹ̀tẹ̀ yẹra yín wò ṣé ń tẹ̀ ń ṣe iṣẹ́ nǹkan tọ́lọ̀ ní kẹ́ ṣe ni àwọn dynasty mẹ́ta tó popular nínú Islam Mùsùlùmí nìkan kọ́ ló dá ṣe Christian ní support wọn traditionalist support wọn bẹ̀tẹ̀ àwọn tó lọ́pọlọ ní ẹjọ́ dájọ́ Andalusi ẹlọ́ka Mùsùlùmí nìkan kọ́ ló dájọ́ Abasi tó síwájú ẹ̀ Mùsùlùmí nìkan kọ́ ló dájọ́ Ottoman Empire ọwọ́ àwọn míì tí wọn kì í ṣe Mùsùlùmí bẹ nínú success tí wọ́n make àti dynasty àti empire àwọn tí wọn kì í ṣe Mùsùlùmí wọ́n jọ pawọ́pọ̀ ni with the intention pé lu wa la fẹ́ promote Mùsùlùmí ilẹ̀ Yorùbá Christian ilẹ̀ Yorùbá traditionalist ilẹ̀ Yorùbá ẹjẹ́ àánú cooperate lórí ìlú wa kọ́mọ́ sọ̀lú yìí dèrò ẹ̀yìn ẹ̀rí pa àwọn olóṣèlú dákẹ́ lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tẹ́ ń jà yìí
bẹ́ẹ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ olóṣèlú àdáyín lò torí wọ́n ti mọ̀ pé instrument táwọn ó lò lásìkò ìbò ńlẹ̀ ti create yìí tó bá continue bẹ́ẹ̀ dásìkò bò wàláhì olóṣèlú ọmọ fi wá bára wa jà ní àti muslim àti christian ẹni tí ò kírun rí ó ti bẹ̀rẹ̀ sí ní wúrúgbọ̀n nísìn tọ́rọ mọ̀ pé mùsùlùmí easy láti fúl ọba ti déwájú wọn tó nírùngbọ̀n tó ní assalamu alaikum alaikum sọ̀rọ̀ yín ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá yín lóde yìí o èèyàn díẹ̀ ni ó lè píìkì pé ọmọ ìyá lọ́dún wo sọ́dún wo ibo ló ti ń kírun bo ló ti ń gbààwẹ̀ ká dìbò fẹ́ni torí ẹ̀ pé tí a tún kọ́ńtì yìí ṣe ó pè ju ká máa fẹ̀sìn dìbò lọ ẹ wo bàbá Tinubu ẹ wo bí tí ń bá Nàìjíríà lọ ẹni ó bá lóye tó ní làákàyè yóò mọ̀ pé pẹ̀lú ìyọ̀dá ọlọ́ngbà tí ó bá di 2027 Nàìjíríà ó stabilize padà gbogbo jẹkújẹ tí wọ́n ti kó jẹ tí wọ́n ti jẹ Nàìjíríà lájẹpin lòun wà ń fún wa bí aṣọ kó lè bá dákínní padà sáàyè ya ala dale hayi fali tẹniya ọsẹfẹ. Yorùbá kí ni planu yín fún 2027 àwọn eléyìí ò ní jẹ́ kárọ́nà planu kankan o ta lọ́kàn tí ó ṣe gọ́vnọ̀ ní state kọ̀ọ̀kan ta lọ́kàn ìbò 2027 presidential ìbò ní lọ north ti plan east ti plan Yorùbá ń bẹ níbi tá a ti ń jàjẹ̀ sìn lọ́wọ́ à ń bára wa jà à ń ṣépè fúnra wa à ń yẹ̀yẹ́ ara wa bó bá dàsìkò bòbó láàṣẹ lè jọ cooperate láti gbé ẹni tí ó tún lù wá sí síbẹ̀ kí ni planu Yorùbá àní ìkan pawọ́ pọ̀ wọ́n mọ́lé ìrà wọn pawọ́ pọ̀ wọ́n màgí Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ẹ dákun nínú gbogbo orílẹ̀-èdè ayé àwọn company tó ń produce kan wọ́n tó fẹ́ pọ̀ nínú ọ̀tìjúlẹ̀ Yorùbá lọ́sìn company mélòó ló kù lẹ́yìn company tí ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń bẹ ní Ọ̀tà lógùn state ẹ júwe bí company tó pọ̀ sí mọ́ nílẹ̀ Yorùbá kí ló gbé gbogbo company wa lọ kí ló dé tá a lè dúró léjọba lọ́rùn kòkó ni wọ́n mọ̀lẹ̀ Yorùbá mọ̀ tẹ́lẹ̀ Yorùbá ò lè produce kòkó mọ́ Yorùbá ló kọ́kọ́ ń lead níbi charcoal èédú produce ilẹ̀ Haúsá ní produce èédú jù nísìn Yorùbá ló ní gàrí èdè Yorùbá ní gàrí látilẹ̀ ilẹ̀ Haúsá ti ń ta gàrí fún wa ilẹ̀ Haúsá ń ta rẹsì fún wa ilẹ̀ Haúsá ń ta iṣu fún wa ilẹ̀ Haúsá ń ta ẹ̀wà fún wa ilẹ̀ Haúsá ń ta àlùbọ́sà fún wa ilẹ̀ Haúsá ń ta màálù fún wa mélòó nínú farm produce nílẹ̀ Yorùbá ń produce lọ́lẹ̀ Haúsá ẹ dárúkọ 5 péré tílẹ̀ Yorùbá ń produce lọ sílẹ̀ Haúsá wọ́n wá bá débi pé wọ́n tún wá sílẹ̀ Yorùbá wá gbìn nǹkan sílẹ̀ Yorùbá wọ́n á ra ilẹ̀ tí wọ́n bá rà tán wọ́n á gbìn nǹkan síbẹ̀ wọ́n á sì kó tírélà wá lójú ẹ̀ wọ́n á tó dá padà lọ́sàn àtọ̀hún ni wọ́n ti wá padà wá ta fún wa kí ni plan ìran Yorùbá ṣé ń bí ká máa bára wa jagun ẹ̀sìn yìí náà láwà táwọn ọmọ owó ti dé ní parí ọ̀rọ̀ stampede tó ṣẹlẹ̀ lọ wàláhì àwọn ìlú tí wọ́n lajú láyé ó tó ní nǹkan tí orílẹ̀-èdè mi ò fi rise challenges ló gbé Saudi strong àárín àpáta pẹ̀lú òrùn burúkú wọ́n rí a challenge wọ́n dẹ̀ rise òtútù ló má Amẹ́ríkà àti UK rise bí challenge kan bá wá báyìí àwọn orílẹ̀-èdè torí wọ́n pé láyé wọ́n jókòó wọ́n ṣe meeting kí ló kọ́ sí ẹ̀ kí lọ́nà àbáyọ gbogbo wa ọ̀tọ̀ ní tà lé nísìn ó yẹ ká wò pé kí ló mú gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń dìran oúnjẹ kò sówó nílùú ebi ń pàlú agreed educational system yìí ǹjọ́ pé ìran Yorùbá mọ́ ìran Yorùbá ò kì í kàwé báyìí tẹ́lẹ̀ gbogbo òwe tó rí ọmọ kàwá lóko tí ó ń dá àṣeyàn mọ́ gbogbo àwọn ọmọ wa ní primary school tẹ́ bá lọ sí China láti ọmọ ọdún 2 ní àwọn ọmọ wọn ní ti ń bẹ̀rẹ̀ láti assemble phone ńgbà tó ọmọ ó bá wọ secondary school tí ó parí secondary school yóò ti lè produce Android fúnra ẹ̀
wọn kì í sábà lọ university gbogbo bẹ̀yẹn torí wọn kà kún wasting of time ọmọ torí ẹ̀ ń pé sórí fóònù wọn tètè place ẹ̀ bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé ṣe carpentry ni láti kékeré ni ó ti máa kan gipọ̀ ni ó ti máa join ẹ̀ tó bá jáde secondary school tí ò bá sí òbí ẹ̀ láyé mọ́ yọ kàwé tán fúnra ẹ̀ tòró ti níṣẹ́ tí ó fi manage ara ẹ̀ kò sí ní tó burú kọ́ ọmọ wà ní university kò tún máa kọ́ṣẹ́ kankan n bò jẹ́ pé gbogbo courses tá a ní di university gbogbo ẹ̀ ní ń kó sí alọ́pọlọ tí n bá rántí teacher tó kọ́ mi ní French in secondary school mo sì máa ń ṣe pé ó lù mí débi pé kí n mọ́ á fi French ṣe inú ayé mi gan báyìí kí ni mo fi French ṣe lórí nǹkan tí mi ò nídìí bí wọ́n ṣe ń lu gbogbo wa tí wọ́n sọ wá di n tó wù wọ́n nìyẹn àìmọye courses tá a nídìí inú ayé Yorùbá ló kàwé jù ní gbogbo Nàìjíríà Yorùbá náà ló yẹ kíyàn ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa kàn pé gbogbo gómìnà ẹ force vocational courses sínú course àwọn ọmọ wa láti secondary school yóò reduce àwọn yahoo yóò reduce àwọn ọmọ amúgbó tí wọ́n kún ta irú stampede tó ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ tẹ́nìkan bá ti tún lóhun dé òun fẹ́ pín oúnjẹ there must be a way láti assist bóyá kan máa pín ní secondary school by secondary school tàbí kan gba address òǹkàlùkù kan dispatch oúnjẹ sẹ́nu ọ̀nà ilé òǹkàlùkù tàbí kan gba phone number account number òǹkàlùkù kan send owó sákàǹtì òǹkàlùkù kan dẹ̀ paste orúkọ wọn páwọn tá a fún ni ètò ṣẹlẹ̀ kọjá lọ Ọlọ́run níjọ́ mi ò tún ṣẹlẹ̀ àwọn oníjàgídíjàgan alákatakítí tí wọ́n dá wàhálà lẹ́yìn ìyẹn ò sínú ìrònú wọn o ìgbàgbọ́ wọn ni pé àlìjánà nìkan làwọn ń lé àwọn ò lé ayé ẹ wò pùrọ́ kò lé ayé ń sì ń lo fóònù kí ni fóònù wá dọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní fọ́tò ọ̀dà ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra pé NIN ní tẹ́ ṣe ẹ ya fọ́tò sim card fóònù yín ẹ ya fọ́tò na international passport yín ẹ ya fọ́tò BVN yín ẹ ya fọ́tò ẹ jáde ẹ wá forúkọ Ọlọ́run búra gbogbo olùtẹ travel dé láyé ẹ wá forúkọ Ọlọ́run búra pé ẹ ṣe biometric ẹ tẹ̀ka torí tó bá ti tẹ̀ka ó ti ya fọ́tò bank account yín ẹ wá forúkọ Ọlọ́run búra pé kò sí fọ́tò yín bẹ́ẹ̀ kí ló dé tẹ́ fẹ́ sọ wá di stone age báyé bá lajú ẹjá lajú ntọ́lọ́mbá ní a máa ṣe ńlá ní ṣe apá kan ní èébú tí wọ́n ń bú Islam nísìn wọ́n lánàbì fẹ́ ọmọ ọdún 6 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá sùn lọ́mọ ọdún 9 apá kan àwọn àfáà jáde pé ẹ má gba àdíìsì yìí gbọ́ ẹ má gbàgbọ́ ẹ̀yin kan ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní lóòótọ́ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláhì tá ẹ bá jẹ́ kí ọmọ yín lọ lé ọkọ ní ọmọ ọdún 6 kán sì máa kó bá sùn fún lọ́mọ ọdún 9 ẹ ṣe súnà ẹ jẹ́ kí ọmọ yín lọ lé ọkọ lọ́mọ ọdún 6 ẹ fi fọ́rẹ̀ yín kẹ́ wá jẹ́ wọn ọmọ bá lò pọ̀ lọ́mọ ọdún 9 á wàá gbàgbé ẹ ṣe súnà wàláhì ẹni tí ọlọ́pàá ó kó sẹ́wọ̀n ní ọ̀pọ̀ ntí ò possible tẹ́ẹ̀dẹ̀ ń rà bọ́ ànábì lọ́rùn lóòótọ́ ni ànábì ṣe báyìí lóòótọ́ ni ànábì fọmọ ọdún 6 àníwọ̀ náà àwọn ọmọ tiẹ̀ náà tí wọ́n jóbìnrin fi fún àwọn èèyàn kan fẹ́ lọ́mọ ọdún 6 náà kí ló dé tó lè ṣe súnà débẹ̀ ṣe súnà yẹn ò ṣeé ṣe ni àmọ́ ọmọ súnà kókó yàwó 4 jọ àmọ́ ò lè ṣe súnà kọ́ fọmọ rẹ ọmọ ọdún 6 kó mú lọ lé ọkọ súnà wàá dànù tó ṣe yàrá dalẹ̀ ayé. fẹ́lì tẹ̀níyà ó ṣẹ̀fẹ̀ àkùmù iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò iná ṣẹ̀fìyà ìdá lámúyù ní àmàmúrò. ẹ wá rí i níparí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wọn mi fún wọn lésì mo ṣàdúrà fún yín ẹ ní máa padà sí ibi. Àmín ya Allah. gbogbo bí ẹ ti ń rówó ra data ọba mi ọmọ provide fún yín. tèmi ni pé ẹjẹ́ wà lálàáfíà Islam kárọ̀bá fún káràjòyè fún kò sínú Islam táwa ká o. àmọ́ bí ẹ ti ka ti yín Islam ká wọ́ àgbà ńlẹ̀ kò sínú Islam táwa ká o. zunna tó dáa táwa mọ̀ ní Rutimran ẹlẹ́hàn yẹn àtàwọn míì tí wọ́n jọ bẹ́ẹ̀ ẹ̀rí súnà kankan fúrọ̀dán tẹ́ gbédè yìí eléyìí àwọn súnà Kasongo yéye
eléyìí ó lé nílẹ̀ Yorùbá o á padà ṣe meeting lẹ́yìn lórí gbogbo yín ìpàdé gbogbo ẹlẹ́sìn ìpàdé àlàáfíà ṣe lérò pé lè stop ẹ ni ẹ lè stop ẹ à nígbà fún yín àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń ṣe business pé kílù kan control ẹ Yorùbá à nígbà kò possible ẹnìkan ní ibi wọn bá ti ṣe súnà ta a lù yín pàmbẹ ní ayé tó lófin yìí àwọn ìjọba àwọn olóṣèlú ń wò yín náà torí pé wọn ó lò ó lásìkò ìbò ní o wàláì tí wọn ó lò ní o division tẹ kọ́ọ̀sì yìí ni wọn ó lò tí wọn ó fi dìbò tí wọn ó fi rọ́nà lọ kí ló dé tẹ irú tẹ fẹ́ ṣe lọ́yọ̀ Aláàfin tó jẹ́ lu tèmi ẹ ṣe ní lu tiyín náà ṣe dandan ni kó jẹ́ pọ̀ yọ ni ètò ní àwọn aráàlú ẹ̀ gan wọ́n láwọn ọ̀ràn ń sẹ́ bí wọ́n bá rán mi sẹ́ ìlú mi sẹ́wọ̀ ni wọ́n wà rán láti bo síbo. Innamal mu'minina ikhwa lẹ́ẹ̀mọ̀ wí níjọ́ tẹ́ bá fa wàhálà tí wàhálà bá dé àmọ́ níjọ́ ara bá tù yín tán gbogbo wa lẹ́ẹ̀mọ̀ fi náírà ní dìkìrì kí ló dé wọ́n iṣu ẹran mẹ́rin kíkan kankan pa eléyìí tí ń lérí ní Suleja mo fi ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀bùra Ọlọ́run tí ìpè kárí kámú ni o wàláhì ibi ìtànà lọ́hùn náà lọ́bẹ̀ òun náà lọ́bẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń bà wá ló kọjẹ́ nílẹ̀ Yorùbá kì í ṣèmi nìkan fídíò bàbá Mudiru ń bẹ́ẹ̀ bàbá Mudiru Markaz Hafidhahullah ó wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn àfa ńláńlá yẹn láti bẹ́ẹ̀ páìlì ìjọba ṣe páìlì tìjọ síjọ tí wọn náà ràn wá lọ́wọ́ torí wọ́n lọ ràn á lọ́wọ́ tó jẹ́ kára àwọn fídíò yẹn kójọ tiẹ̀ náà á pa ilé ẹjọ́ bẹ́ẹ̀ bá ti fún wa lálàáfíà wà láyà wa náà fún yín lálàáfíà ẹ jẹ́ àjọ gbáyé rọrùn ni ẹ má sọ Yorùbá dọ̀tá ara wọn ọmọ akéwùgbẹ̀rù wító mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. kò sẹ́ni tó mọ̀la àyàfi Olúwa. ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pítì mi pé wọ́n ń bà mí lórúkọ jẹ́ wọ́n ń dráàgì mi ó ti di ẹran ara mi kò ní mínì kankan sí mi kò tún ara lára mi ní tí mo kàn nídìí lọ́dọ̀ tí ní pé ẹ máa bá ń dá wọn lò ẹ máa bá ń kó fún wọn padà ní tí wọn bá wọn ló sún wọn ẹ máa dá padà fún wọn. ẹni fẹ́ ra lé we are into real estate. I need thousands acres of land along Ibadan Lagos Expressway àti along Ìṣẹ̀yìn Ibadan Road. ọ̀nà mẹ́ta láti ní along Ibadan Ìṣẹ̀yìn Road ilẹ̀ tó jẹ́ ní tó dẹ̀ ní document ni ó wúlò fún farming ètò wúlò fún company ńbẹ ètò dẹ̀ wúlò fún commercial náà ńbẹ a ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ la ní nígboro ájì 2025 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa ẹ gbádùn ájì yín dọ́ba umura Ramadan mo ń fún gbogbo ẹni ó fẹ́ lọ ṣe umura Ramadan nímọ̀ràn ẹ tètè gba físà yín sílẹ̀ nísìn ntí Saudi ṣe ní last year àwọn ò repeat ẹ lọ́dún yìí o wọ́n ti bẹ̀rẹ̀ sí issue físà Ramadan báyìí ẹ tètè gba físà Ramadan yín sílẹ̀ kó tó yíwọ́ kódà òfin pẹ́ni tó bá ti ní físà UK US ó lè má ṣiṣẹ́ lọ́dún yìí tó jẹ́ pẹ́ni tó bá níwèé ìgbélú nìkan ni wọ́n allow físà Ramadan lọ́dún yìí Ọlọ́run ní jẹ́ kó nira fún wa o. Àmín. Bákan náà ẹni wọ́kọ̀ ẹni wáyà ẹ text message tàbí kẹ́ lu WhatsApp number 0057 81 81 80 ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa àti ilé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà jà wá náà lọ 0057 81 81 80 0035066 122 pẹ̀lú ògo Ọlọ́run látọ̀la lọ ama record gbogbo ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.